kéwì mo yọ bí ọjọ́ ilé jíjọ́ nímú ní mọ̀dún ẹ̀ka òjò rírọ̀ nímú ní mọ̀dún ẹ̀kan wà bílẹ̀ òjò bójú ọ̀rọ̀ kò sí wọ́n wọ ẹ̀kẹ́ àti ẹ̀kan ṣe onílọ́jọ́ ìbí ẹni yìí ẹni ẹ̀yẹ ẹni ńlá adùnbárìn láwùjọ àwọn abiyamọ Mrs. Adéníkẹ́ Theresa ayábàbẹ̀ ìyá Ọpẹ́yẹmí lẹ́mí kí àríkẹ́ àdé máa bá kọjọkọjọ ìwọ lólòní ọmọ ají sùn ọmọ ají lálẹ́ ẹ̀ṣọ́ ọmọ ají kọjọ́ tuntun dára bí ègbin àwa bá dúpẹ́ lọ́wọ́ olúwo ọba tó bẹ́ ọ sí tòní tó tún jẹ́ kó o rọ́dún àtìlẹ́yìn rẹ tó fi síjọba as a good and outstanding class teacher fún àrùnlélọ́gbọ̀n ọdún 35 years tó sì fẹ̀yìntì láyé àtàlàáfíà èyí tọ́pẹ́ ó gbọ́bí ó yẹ ẹ̀já gún yẹ ẹ̀já ṣẹbẹ̀ àní ẹ̀já gbé tọ́kì sórí àmàlà. òní lọ́jọ́ ìbí àti ọdún ayẹyẹ ìfẹ̀yìntì abiyamọ rẹ tí ò sí lẹ́jọ́ àwọn abiyaya. ìyá Ọpẹ́yẹmí máa dá kọ̀jọ̀kọ̀jọ̀. ìyá Bísọ́lá ayẹyẹ létí. ìyá ìyàwó Mr. Emmanuel Ajélétí ajé olókun asọ̀rọ̀ dayọ̀ lóhùn ẹnu omi kò sọ tèmi nílé onílọ́jọ́ ìbímọ tí olúwa tóbi girama pinnu ẹlẹ́ṣẹ̀wà àríkẹ́ àdé ìdójú ọmọ rẹ pátá ló rán mi wá èmi kọ́mu rárá mi wọ́n ní kí ọ dáadáa kí n kí ọ dáadáa kí n kí ọ dáadáa. Adéníkẹ́ okú oríire ọjọ́ ìbí tòní ayáyé lọ́dẹ̀ Mr. Nicholas Olúṣínà Bámbẹ́ ọmọ wọn nílùú Ọ̀fà ìwọláyé ọlọ́pàá mọ́jọ ayé ọlálọ́mí ọmọ abisu tó kọ ìjà kàtìkàtàkìtì lóró tọ̀fà adé orí rẹ lọ́gbọ́ ìjà kẹ́ńdàkì tí wọ́n jà lọ́fà lọ́jọ́ sí ó sojú èbè ó sojú ìporo nínú oko. ṣé bí ìbásojú olóko ìbálàwọ̀n ọlọ́jọ́ òbí jẹ́ ìyẹn kí n dáálé ó yá nílé bàbá tiẹ̀ gangan lọ́sọdọ̀ òròkì ọmọ àsálà ọmọ àrépẹ́tà wọ́n gbà báyìí mi bá pẹ̀tà ẹ̀dá pẹ̀ mọ́ ṣe gbà lọ́wọ́ mi ọmọ aládé solú ọmọ ya ti ṣe kú pẹ̀mú akèrèdè tó fún ẹ̀mú dẹ̀rẹ̀. àrò ń bẹ lọ́sọ̀jọ́ ṣe é mú ni ọ̀sùn ń bẹ lọ́sọ̀jọ́ ṣe é mú ni àtọ́ ọ̀jà ń bẹ lọ́sọ̀jọ́ ṣe é mú ni mo ṣe kábíyèsí fálàfin Òṣogbo. jáde ó pẹ́ lórí kọ́ba ó mọ̀ ọ̀jọba torí ọba ni bàbá ẹni tó ti ń jẹ́ bàbá kọ́ba ó tó mọ̀ ọ̀jọba níbo lọ́wọ́ jẹ̀yìn òde o ọwọ́ dé kábàṣà ó dé Kòtònú ó dé Kútúwèéjì ó dé Ìdáwọ́ Ìjẹ̀bú tó fi ìdé Ṣakí èsúrú là ń jẹ́sùn lóró kí ilé àkàrà rúgùdù là ń jẹ́sùn níjẹ̀ṣà èsúrú bàbà là ń jẹ́sùn lọ́jọ́ tí ń bá wá kí n ní tàlúgbọ́tò mi dán àjọsùn lè mọ̀ lóṣogbo ni bàbá kí àtọ́ ọ̀jà lọ́wọ́ àwọn òrógbó tá a fi borí Adélé bàbá lọ́wọ́ àtúntà fi ṣe ọ̀wọ́ pọ̀pọ̀ ìṣúrú ń kọ́ Adéníkẹ́ kò gbọdọ̀ wọ́n lé bàbá tó bí ọlọ́mọ àtùpọ̀ lójú mẹ́rìndínlógún ń kọ́ tí òjòjú ọjà pé nígbà lọ́wọ́ irú mọ́lẹ̀ tí yèyé mi ọ̀sẹ̀ ngẹ̀sẹ̀ rọ́sàmù sóònù gbó tó dòṣodo táàtò tán àní bàbá táàtò tán lẹ́yìn àtọ́ ọ̀jà nílé bàbá tó bí ọlọ́mọ bàbá kì í títí tí orin la fi kọ́ la fi pé ẹlẹ́rú àgbo àgàrà àgbo lọ́kùn fi ìbò ọmọ rẹ̀ kí dókítà ó tó dé abímọ má dáná lé ọ̀tún là ń kówé mọ́. ẹlẹ́rú àgbo àgàrà àgbo lọ́kùn fi ìbò ọmọ rẹ̀ kí dókítà ó tó dé abímọ má dáná lé ọ̀tún là ń kówé mọ́. ọlọ́jọ́ bí Ọ̀ṣun Òṣogbo ni yóò pẹ́ ni yóò bá ní òkú òrìṣà omi ni yóò pẹ́ ni yóò bá ní ìkú. ọlọ́jọ́ bí ọlọ́jọ́ bí gbọ́mi yé ó sọdún èyí ó sẹ̀mí ìsìlájú olúwa ọba ó ti ṣòwò kalẹ̀ kó o sì mọ jèrè lókù lójọmọ rẹ ni ó yàn tí ó yànjú lágbára Ọlọ́run wà á dàgbà wà á pẹ́ bí pẹ́pẹ́ tí ń pẹ́ wà á gbó wà á tó wà á fọwọ́ pawú wà á fẹ̀yìn kìjòkì ó ní rí fún ọmọ bẹ́ẹ̀ ló ní rí tọmọ ọmọ ìwọ fún alára rẹ ó ní fáìsàn lògbà lèyí never be relegated into a state of melancholy or catastrophe as well láṣọ lọ́wọ́ wa àníkù owó àníkù ọlá àníkù ire gbogbo I wish you long life and prosperity ooo happy birthday ooo ayé ire ni ènìyàn ire ni láyà bá ń bẹ́ o ẹni ló ti ẹni bí ẹnu wọn ni yóò pa wọ́n. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.